àìnípẹ̀kun. Ọba àwọn ọba, Olúwa Olúwa lórúkọ rẹ̀. Ọpọ́n lẹ́yìn asòótọ́, ìpè lẹ́yìn ọmọ òrukàn, gbanigbani lógún lè. Ọlọ́run tí a ò rí irú rẹ̀ tó ń ṣiṣẹ́ ìyanu. A yìn ọ́ torí pé ẹ dára sí wa ní gbogbo ọ̀nà. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Oore ọ̀fẹ́ ló tún fún wa lónìí. Ó ní bí o sí rẹ kó lè sí àwa. Jehovah, you are the most high God. Láìsí rẹ kó lè ṣe àwa. Jehovah, you are the most high God. Ọlọ́run tí gbogbo ayé àti ọ̀run wárí fún. Ẹnìkan lánàá lónìí títí ayé àìnípẹ̀kun. Ègbé lẹ́yìn ọmọ òrukàn, gbanigbani lógún lè. Àìkú tó ń gbénú ìmọ́lẹ̀, ọba àwọn ọba, Olúwa àwọn olúwa. Ọlọ́run àwọn ọlọ́run, a yìn ọ́ torí pé ẹ dára sí wa ní gbogbo ọ̀nà. Tí kì í bá ṣe tìẹ, kí ni kí Ísírẹ́lì wa kó máa wí nísinsìnyí? Ọlọ́run àwọn ọlọ́run, ògo ni fún orúkọ rẹ. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni Ọlọ́run bàbá lọ́lá. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni Ọlọ́run, kò sí ẹlòmíràn. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni Ọlọ́run bàbá lọ́lá. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni Ọlọ́run, kò sí ẹlòmíràn. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni Ọlọ́run bàbá lọ́lá. Ìwọ ni, ìwọ ni, ìwọ ni Ọlọ́run, kò sí ẹlòmíràn. Ọlọ́run àwọn ọlọ́run, ìwọ mọ̀ ní agbára wa kọ́, ìmọ̀ wa sì kọ́ o, bẹ́ẹ̀ ni kì í sí òye wa. Oore ọ̀fẹ́ rẹ̀ sáà ni, a yìn ọ́ torí pé ẹ dára sí wa ní gbogbo ọ̀nà. Ọlọ́run àwọn ọlọ́run, ẹ ṣé torí pé àánú yín dúró láéláé. A gbé yín ga ẹ̀mí inú àwọn wòlíì mímọ́. A yìn ọ́, a yìn ọ́, a yìn ọ́. Ó ní agbára mi kọ́ rárá, agbára mi kọ́ o. Wípé mo wà láyé, mo tún wà láàyè. Ọlọ́run mi ló ń ṣe bẹ́bẹ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Tó ẹ má bínú torí pé àpẹka tó tún jáde. Torí àwọn kan ti kọ́ ẹ̀kọ́ yìí part 1, part 2, part 3, 4 and 5. Ṣùgbọ́n àwọn tó tún lórí ọ̀fẹ́ àti tún wo part 6 yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wa. Ní báyìí ó sọ fún wa wípé ọ̀rọ̀ ìṣe kan tí a ṣe gbàgbé wípé apárí ti tó sí. Ó ní tẹ̀lé Kristi. Ó ní àwọn tó ń tẹ̀lé Kristi ní a rọ̀ láti wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ ju gbogbo mìíràn lọ. Pé a rọ̀ wọ́n láti wá ìjọba Ọlọ́run àti òdodo inú rẹ̀ ju ohunkóhun tí a bá máa kólé kàn lọ. Yóò dára fún wa lórúkọ Jésù. Agbára láti wá ìjọba Ọlọ́run àti òdodo náà Jésù Kristi yóò fi fún wa. Níbí yìí ó ní ọ̀rọ̀ ìṣe wá tí ó túmọ̀ sí fífi gbogbo ìgbà kún fún wíwá nípa tàbí sísà ipá tí ó nira àti ápọn láti gba ohun kan. Tó ní sísà ipá tó nira láti gba nǹkan kan lọ́wọ́ tani, lọ́wọ́ Ọlọ́run. Tí a bá wo ìwé Matthew 13 verse 45. Ó jẹ́ kí àwọn kankan yé wa níbẹ̀ yẹn. Matthew 13 verse 45. Ó ní ọjọ́ ìsinmi. Ọlọ́run ló fún wa lórí ọ̀fẹ́ láti tún rí àkókò yìí o. So ìdí nìyẹn tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ dáadáa. Ẹ má bínú pé mi tẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ wa pé a kú àsán
a kú òwúrọ̀, a kú àṣálẹ́ níbi ilẹ̀kílẹ̀ tá ò ti máa gbọ́ wa ti tún kú ìsinmi òní. Bí Kristi bá fa ìbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi àti ẹ a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Mo fẹ́ kí iná yẹn mo fẹ́ kó kárí. Mo fẹ́ kí iná yẹn kó mọ́lẹ̀ débi wípé a lè rí wa dáadáa. Báwo bá sì ní oore ọ̀fẹ́ àti rí wa dáadáa, ẹ ṣáà gbọ́ ohun tó ṣe pàtàkì kì í ṣe wíwò tiwa ló ṣe pàtàkì bí kò ṣe wípé kó gbọ́ nǹkan tí wọ́n ń wí dáadáa. Ọlọ́run ló ràn wá lọ́wọ́. So ní báyìí, Matthew 13 verse 45. Matthew 13, 45. Matthew 13, 45. Ó ní àti pẹ̀lú ìjọba ọ̀run sì dàbí ọkùnrin oníṣòwò kan tí ń wá páálì tí ó dára. Ìjọba ọ̀run dàbí ọkùnrin oníṣòwò kan. Ó ní Kristi mẹ́nuba ohun méjì tí ipa wa gbọdọ̀ dálé lórí nínú wíwá. Ìkíní, ìjọba Ọlọ́run a gbọdọ̀ wá pẹ̀lú ìlàkàkà láti rí wípé àkóso àti agbára Ọlọ́run di fífarahàn nínú ayé wa. Ṣé rí báyìí pé àkóso àti agbára Ọlọ́run ó gbọdọ̀ di fífarahàn nínú ayé wa. Àti nínú ìpéjọpọ̀ wa gbọdọ̀ rí farahàn agbára Ọlọ́run nínú ìpéjọpọ̀ wa. Ìpéjọpọ̀ wa dàbí èyí tí wọ́n fi ń kówó jọ lásán. A gbọdọ̀ gbàdúrà wípé kí ìjọba Ọlọ́run wà nínú agbára ńlá ti ẹ̀mí mímọ́ láti gba àwọn ẹlẹ́ṣẹ̀ là, láti pa àwọn ẹ̀mí àìmọ́run àti láti gbé orúkọ Olúwa Jésù Kristi ga. Láti pa àwọn ẹ̀mí àìmọ́run, láti gbé orúkọ Olúwa wa Jésù Kristi ga. Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Èkejì, òdodo rẹ̀. Tí wọ́n pé ẹ wá ìjọba Ọlọ́run tó ní ẹ wá òdodo inú rẹ̀. Èkejì ní òdodo inú rẹ̀. Òdodo inú ẹ̀. Ó ní nípasẹ̀ ẹ̀mí mímọ́ a gbọdọ̀ lépa gbígbọ́ràn sí àwọn àṣẹ Kristi ní òdodo rẹ̀. Yára wá sọ́dọ̀. Òdodo rẹ̀. Yára wá sọ́tọ̀ kúrò nínú ayé àti fífi ìfẹ́ rẹ̀ hàn sí olúkúlùkù ènìyàn. A gbọdọ̀ yára sọ́tọ̀ kúrò nínú ayé, a sì gbọdọ̀ fi ìfẹ́ wa hàn. Ká wá sọ pé a fẹ́ yára sọ́tọ̀ ká máa kórìíra àwọn èèyàn náà. A gbọdọ̀ fi ìfẹ́ wa hàn sí olúkúlùkù àwọn èèyàn. Ọlọ́run ló ràn wá lọ́wọ́. A gbọdọ̀ fi ìfẹ́ wa hàn sí olúkúlùkù àwọn èèyàn. God bless you. Ìwé Philippians 2 verse 12 to 13. Philippians 2 verse 12 to 13. Mẹ́wàá pé orí Facebook Christ Campaign TV. Àwọn bí táti lè rí nìyẹn. Orí YouTube Christ Campaign TV. A lè rí díẹ̀ náà lórí TikTok Christ Campaign TV. Ọlọ́run ló ràn wá lọ́wọ́. Ìwé Philippians 2 verse 12 to 13. Philippians 2 verse 12 to 13. Kristi yóò ràn wá lọ́wọ́, yóò fa agbára rẹ̀ di mímọ̀ nínú ayé wa lórúkọ Jésù. Ìjọba ọ̀run náà yóò sì farahàn nínú ayé wa. Nítorí náà, ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí. Ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì, nítorí pé Ọlọ́run ní ń ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Báyìí, ẹ ṣiṣẹ́ yìí
pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Ẹ ṣiṣẹ́ yín pẹ̀lú kíni? Ìbẹ̀rù àti ìwárìrì. Nítorí pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ nínú yín jáde. Nítorí náà àwọn ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Ó sọ fún wa, ó ní Ọlọ́run ló ń ṣiṣẹ́ nínú wa jáde. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. So gbogbo tó bá fẹ́ ṣe nínú Ọlọ́run, ìwọ tó ń gbálẹ̀, gbá pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Ìwọ tó ń nu àga, ná pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Ohunkóhun tó bá wù, kódà bó ṣe tọ́lẹ́ẹ̀tì church ló ń fọ̀, fọ̀ pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. So mọ̀ wípé Paul sọ fún àwọn ọmọ ẹ̀yìn, ó ní ẹ wò ó, ó ní ẹ sọ wípé ẹ mọ Olúwa, ẹ mọ Ọlọ́run, ẹ mọ Ọlọ́run. Ó láwọn ẹ̀mí òkùnkùn gan mọ̀, ó ní kódà wọ́n tún wárìrì. Ṣẹ̀gbẹ́ àwọn ẹ̀mí òkùnkùn gan mọ Ọlọ́run pé wọ́n tó ṣe kíni, wọ́n tún wárìrì. So tó bá torí pé àwọn ẹ̀mí òkùnkùn mọ Ọlọ́run tó fi Jésù lẹ̀, ó kù sí ẹ lọ́wọ́. Lórúkọ Jésù, a ò ní ṣègbé. So Apostle Johannu sọ kedere àti ohunkóhun tí àwa bá béèrè, àwa yẹn ń rí gbà lọ́dọ̀ rẹ̀, nítorí àwa ń pa òfin rẹ̀ mọ́, àwa sì ń ṣe nǹkan wọn ní tí ó dára lójú rẹ̀. Ṣẹ̀rí báyìí, ó ní ohunkóhun tí àwa bá béèrè, à ń rí gbà, torí pé à ń pa òfin rẹ̀ mọ́, a sì ń ṣe ohunkóhun tó dára ní ojú rẹ̀, yóò dára fún wa. Àwa tá bá fẹ́ wo program nísìnyí àti tó bá yá, ẹ jẹ́ ká rí wípé a share rẹ̀ sọ́dọ̀ ẹlòmíì, jẹ́ kí ẹlòmíì náà jẹ àǹfààní. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Tá bá wo ìwé John, 1 John 3:22, 1 John 3:22, 1 John 3:22, ìwé Jòhánù kìíní orí kẹta ẹsẹ̀ kejìlélógún. Yes. 1 John 3:22. Àti ohunkóhun tí àwa bá béèrè, àwa ń rí gbà lọ́dọ̀ rẹ̀, nítorí tí àwa kọ òfin rẹ̀ mọ́, àwa sì ń ṣe nǹkan wọn ní tí ó dára lójú rẹ̀. Ṣẹ̀rí báyìí, ó ní ohunkóhun táwa bá béèrè, àwa ń rí gbà